irú kí lèyí ẹyẹ abàmì tó ń ké lọ́gànjọ́ òru ni Peter lé lọ tí lè fi wó pa á pátápátá. Bàbá àgbàlagbà ẹni ọdún mọ́kàndínlọ́gọ́ta kan Peter Owusu ti pàdé ikú òjijì níbi tó ti ń ṣáájò bí òun yóò ṣe lé ikú òjijì sígbó réré. ẹyẹ abàmì kan tó ń ké ṣíoṣío lọ́gànjọ́ òru ni wọ́n ló ń fi òkò lé lọ tí ògiri àlàpà fi wó pa á tó sì ṣe bẹ́ẹ̀ kú pátápátá. Ìṣẹ̀lẹ̀ abàmì yìí la gbọ́ pé ó wáyé lóru ọjọ́ àìkú Sunday ọjọ́ 23 oṣù kejìlá ọdún 2023 yìí ní àdúgbò kan tí wọ́n ń pè ní Kaso-Ope-Ikuma nílùú Awutu níjọba ìbílẹ̀ ìlà oòrùn Awutu Senya láàrin gbùngbùn orílẹ̀-èdè Ghana. Gẹ́gẹ́ bí àlàyé tí pásítọ̀ ṣọ́ọ̀ṣì Deeper Life Bible Church tí wọ́n lólóògbé náà ń lọ ṣe sọ, pásítọ̀ Isaac Opoku Mensah ní ìyàwó bàbá náà ló ṣàlàyé fóun pé ẹyẹ abàmì kan ló máa ń wá yọ àwọn lẹ́nu lálaalẹ́. Ó ní nǹkan bíi aago 11 alẹ́ lẹyẹ náà máa ń dé tí yóò fò bàgẹ̀bàgẹ̀ síbi ojú fèrèsé wọn. Gbàrà tó bá sì ti dé ni yóò máa ké ṣíoṣío láì dákẹ́, kò sì ní ṣíwọ́ igbe àbáàdì ọ̀hún títí di aago 4 ìdájí. Nígbà náà lẹyẹ ọ̀hún máa ń lọ. Ó láwọn kò kọ́kọ́ ka kinní ọ̀hún kún nígbà tó bẹ̀rẹ̀, àmọ́ bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ ló di pé ojoojúmọ́ ni ẹyẹ burúkú náà ń wá. Bó bá sì ti dé wọn ò ní rí oorun sùn mọ́. Inú ìbẹ̀rùbojo làwọn máa ń wà títí tílẹ̀ yóò fi mọ́. Igbe burúkú lẹyẹ ọ̀hún yóò máa ké tí yóò sì máa dá jìnnìjìnnì mọ́ àwọn láàjìn. Ìyàwó náà láwọn máa ń gbàdúrà, àwọn sì pe ẹ̀jẹ̀ Jésù lé ẹyẹ yìí lórí, síbẹ̀ kò yéé wá, kò sì yéé gba oorun lójú àwọn lálaalẹ́. Èyí ló mú kí ọkọ òun pinnu láti jáde tọ̀ ẹyẹ náà lóru ọjọ́ tíṣẹ̀lẹ̀ yìí wáyé. Ó lọ́kùnrin náà ti ṣa àwọn òkúta pamọ́ tó sì pinnu pé òun máa fòkò lé ẹyẹ òun lọ ni. Bó sì ṣe pinnu náà ló ṣe nígbà tẹ́yẹ náà dé. Ó lọ́kọ òun jáde tọ̀ ọ́, ó lẹ̀kò mọ́ ẹyẹ yìí sì fò lọ. Lọkùnrin náà bá padà wọlé, àmọ́ kò ju ìṣẹ́jú 10 táwọn tilẹ̀kùn ni ẹyẹ abàmì yìí bá tún fò bàgẹ̀bàgẹ̀ dé. Ló tún bẹ̀rẹ̀ igbe oró rẹ̀ yìí. Èyí ló mú kí ọkọ òun tún jáde sí i padà. Ni Peter bá gun orí ògiri àlàpà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wọn kó lè ríbi lẹ̀kùn mọ́ ẹyẹ burúkú ọ̀hún dáadáa. Ní í ṣe lògiri náà yalulẹ̀ lábẹ́ ẹsẹ̀ rẹ̀ lójijì ló bá wó lu ọkọ òun mọ́lẹ̀. Ìyàwó Peter ní ojú ẹsẹ̀ lòun ti ké gbàjarè, táwọn sì ti gbé ọkùnrin náà dìgbàdìgbà lọ sílé ìwòsàn Kaso Mother and Child Hospital tó wà nítòsí láti dóòlà ẹ̀mí rẹ̀. Àmọ́ nígbà táwọn fi máa yọ ọ́ lábẹ́ àlàpà tí wọ́n sì gbé e dọ́hùn, àwọn dókítà ilé ìwòsàn fìdí ẹ̀ múlẹ̀ pé òkú lẹni táwọn gbé wá yìí, ó ti kú fínfín. Ní báyìí wọ́n ti gbé òkú olóògbé náà pamọ́ sílé ìgbókùúsí kan nígbà táwọn ọlọ́pàá orílẹ̀-èdè náà láwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ burúkú yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.